ẹ jẹ́ kí n máa kí gbogbo wa káàbọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share program yìí kó dé ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Kwara àti ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé kí sòbìyà ó tó dégbò ẹ̀já ké sólúgànbe kí sòbìyà ó tó dégbò olúgànbe ni wọ́n ní àáké sí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara yìí ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ìgbésùnmọ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, because gbogbo wa náà la máa ń ṣàṣàrò lórí ẹ̀, a máa ń ròǹgbà ẹ̀ lójoojúmọ́ pé kí ló lè ń bẹ̀, kí ni gọ́ọ̀mẹ̀ntì sẹ́tì lára àwọn onísùnmọ̀mí, kí ló dé tápá ìjọba ò ká wọn. Làwa rí i pé bí náà bá láwo kò lè gòkè odò. Ẹjọ́ tó lọ́ọ́ lẹ́ẹ̀ bá mi pín program yẹn. Ọlọ́pàá, sọ́jà, wọ́n assist Ajinigbe nípínlẹ̀ Kwara. Àbájọ tí wọ́n fi ń béèrè ransom tágbára èèyàn lásán ò lè ká. Wọ́n ń béèrè ransom anyhow, wọ́n ń ṣekú pa àwọn èèyàn anyhow, wọ́n ń jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé successfully. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n jí gbé tó jẹ́ pé inú igbó wọ́n ń gbé wọn lọ. A máa wá béèrè lọ́wọ́ ara pé how manage, báwo wọ́n ti ṣe, how manage, bóò ni wọ́n ti ṣe, bóò wọ́n ti jẹ lọ. Ànímọ̀ wípé àwọn tá a la kákòóso ìlú lé lọ́wọ́, àwọn tá a rò pé wọ́n ràn wá lọ́wọ́, àwọn tá a rò pé wọ́n ń ṣe tiwa, àwọn tẹ́rù ń bà wá tá a fọkàn balẹ̀ bá a bá ti rí wọn pé rírí tá a rí wọn ó mọ́kàn wá balẹ̀. Ìpínlẹ̀ Kwara wà nínú dààmúdààbò, bọ́n ṣe ń jí ọba gbé náà ń jíjòyè gbé, bọ́n ṣe ń jí arúgbó gbé náà ń jí àwọn omidan gbé, náà ń jí àwọn ọmọ kéékèèké gbé. Nọ́mbà ransom tó pọ̀ 150 million, 100 million, 50 million ransom lórí èèyàn kan, lórí èèyàn méjì, lórí èèyàn mẹ́ta, àwọn tó máa kó collectively. Wọ́n á níbẹ̀ bá tètè wá gbà wọ́n, àwọn ò ṣì wọ́n lọ́sẹ̀. Ẹni mi ò sẹ́ni, èèyàn mi ò ṣèèyàn, ta ló fẹ́ fi wá láàrò lásán. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ló dahoro nípínlẹ̀ Kwara, nílùú tó lọ́ba tó níjòyè, nílùú tó ní gómìnà lórí àlééfà. Ọjọ́ wo la fẹ́ tanra wa dà lórílẹ̀‐èdè Nàìjíríà? Dìgbà wo la tanra wa dà? Dọ́jọ́ wo, dìgbà wo? Àkàndá mo ní dọ́jọ́ wo ni, dìgbà wo ni? Dọ́jọ́ wo, dìgbà wo? Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó mo ní lọ́jọ́ wo ni, nígbà wo ni? Ọjọ́ wo la sinmi ọ̀tẹ̀? Ìgbà wo la sinmi rìkísí? Ọjọ́ wo la fẹ̀dọ̀ lórí òróòró? Ńlọ́jẹ́ ń pé lọ́jọ́ wo ni, nígbà wo ni? Ìlú ń dahoro, ọmọ Yorùbá kìlẹ̀ wí. Wọ́n ń jí olówó gbé, wọ́n ń jí mẹ̀kúnnù lù gbé, wọ́n ń gbọ́ba, wọ́n ń gbèwé. Mo ibẹ̀ ní ànítorí kílù ọmọ bá tú, ká mọ́ ọmọ kéékèèké àtàlábóyún bẹ̀ ká fi wọ́n ṣètùtù. Ńlọ́jẹ́ ń pé lọ́jọ́ wo ni, nígbà wo ni? Ọjọ́ wo la fẹ́ sinmi ìgbésùnmọ̀mí lọ́tún, ìgbésùnmọ̀mí lósì? Ọjọ́ wo la fẹ́ sinmi ìjínigbé? Kò sẹ́ni tọ́kàn rẹ̀ balẹ̀ nínú wa, kò sẹ́ni tó fọkàn balẹ̀ láàrin wa, kò sẹ́ni tó lè sọ wípé báyìí bákan tilẹ̀ rí ibi tó ń sùn lónìí lóhun ó sùn lọ́la.
a wà ní gbogbo a wà nínú káyà sókè, a wà nínú bẹ̀rù, a wà nínú àsáríká. Ọjọ́ wo la máa wá kù nínú ẹ̀? When? So now ìjọba ìpínlẹ̀ Kwara, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bàbá fi ní jóyè àwòdì tó ń tọ́ wọn ọ̀bá lè gbádìí ẹ. Yóò ṣòro fún wa. Ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Kwara ó ti gbọ̀nà mí yọ lónìí. Ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà. Mo láǹfààní àti bá ẹni tí wọ́n jí àwọn ọmọ wọn gbé, mo láǹfààní àti bá wọn sọ̀rọ̀. Wọ́n san ransom 42 million naira. Wọ́n kọ́kọ́ san 30 million. Wọ́n ẹ̀sẹ̀ san 12 million níjẹta. Pé wọ́n sanwó nìkan kọ́ ló jẹ́ kàyéfì. Ọ̀nà tí wọ́n gbà san ló jẹ́ kàyéfì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ gbọ́ ilé yìí. Ọ̀gá ọlọ́pàá tuntun, Acting Inspector General of Police, Dísù, ọ̀rọ̀ lẹ dé bá ń lẹ̀. Àwọn ọ̀gá àgbà nílé iṣẹ́ ológun ń bo wọ́n fẹ́ kọjú sí, kí ni wọ́n fẹ́ sọ fún wa? Because lójú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọlọ́pàá la rò pé wọ́n ń gbàbọ̀dè. Àwọn iléeṣẹ́ ológun náà ti pẹ̀lú o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọlọ́pàá ní máa ń lọ onímọ́tò lọ́wọ́ mú 50 naira, 100 naira, 200 naira. Ó ti di sí àwọn sọ́jà náà báyìí. Oríṣiríṣi òpópónà tẹ́ bá ti bá wọn náà ti ń gbà á. Àwọn ládẹ̀ fọkàn balẹ̀ lé lórí pé mímí onímì tán bá ti wà níbì kan ọkàn wọ́ balẹ̀. Àwọn náà wá gba fóònù, wọ́n ń bá ajínigbé sọ̀rọ̀. Wọ́n tó sọ fẹ́ni tó fẹ́ lọ gbé ransom fún wọn kó máa gbé lọ. Mi ò rò páwọn èèyàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣá. Ẹ dákun ẹ bá mi share program yìí. Gómìnà ìpínlẹ̀ Kwara gbọ́dọ̀ gbọ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ gbọ́. Èmi nìkan kọ́ ló gbọ́dọ̀ gbọ́. Ó wà very very pathetic. Wọ́n ní láti January wọ́n ti já àwọn ọmọ yẹn gbé. Àwọn 5 wọ́n gbé. Wọ́n ní wọ́n ju ẹnìkan lẹ̀, arúgbó lélẹ́yìn wọ́n jù lẹ̀. Wọ́n kó àwọn ọmọ 3 àti ìyá wọn, wọ́n jẹ́ 4. Mọ̀ pé wọ́n negotiate ransom wọn dórí 42 million naira ni. Níbo làwọn èèyàn yẹn ti rí 42 million naira tán lọ dálẹ̀? Ta ló bá wọn san? Ta ló bá wọn kó jọ? Níbo wọ́n ti rí? Náà gbàgbà jẹ́ kí n narrate ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ìlú tí ó ti ṣẹlẹ̀ tán ti jí àwọn ọmọ yẹn gbé. Wọ́n ń pè bẹ̀ ní Ìkẹrin Ọ̀pìn ni wọ́n ti jí wọn gbé. Ìdọ̀fin lágbègbè ibi tí wọ́n ń pè ní Òkè Ẹ̀rọ ni wọ́n ti lọ san ransom. Wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ àwọn parents àwọn ọmọ yìí, ṣé inú ìlú tán ti wá já àwọn ọmọ yín gbé náà lẹ́sì tó ń gbé? Wọ́n ní bẹ́ẹ̀ náà ni. Ńgbà tí gbé wọn ò rí mi jẹ mọ́tọ́.
lórí eléyìí tá a wá fẹ́ sọ yìí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n, nǹkan kan ò gbọ́dọ̀ ṣàwọn ọmọ wọn. ẹ̀mí wọn ń bẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kwara. kí ni tó ṣẹlẹ̀? wọ́n jí ọmọ bàbá yìí gbé. láti January February ló fẹ́ parí lọ́la yìí wọ́n ti forí jágbó forí jájù káàkiri láti máa wá owó. wọ́n kọ́kọ́ rí 30 million naira wọ́n kó fáwọn ajínigbé, wọn ò rìlíìsì àwọn ọmọ wọn. wọ́n ń pè wọ́n lọ, wọ́n ń pè wọ́n bọ̀ o. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara gbọ́ ń bẹ̀, wọ́n gbọ́ ń pa ẹ̀ títí dé area command. wọ́n ẹ̀sẹ̀ wá rí 12 million naira tán fẹ́ fi balance ẹ̀ níjẹta. wọ́n tún gba area command lọ, area command ló kọ̀wé fún wọn. ìwé tí wọ́n kọ fún wọn ẹ̀ pé kí ni ìwúlò rẹ̀. wọ́n kọ̀wé fún wọn lójú ọ̀nà pé wọ́n ń lọ sọ́dọ̀ àwọn ajínigbé, wọ́n fẹ́ lọ gbọmọ, wọ́n fẹ́ lọ fún wọn ní balance ransom. ìwé táwọn ọlọ́pàá fún wọn ni pé bẹ́ẹ̀ bá pàdé sọ́jà lọ́nà ẹ fún wọn ní ìwé yìí, wọ́n rí ibi jẹ́ kẹ́ ẹ kọjá. lóòótọ́ sì ni àwọn pàdé àwọn sọ́jà kan, àwọn eléyìí ò tiẹ̀ wà wọ́n sẹ́ẹ̀ kan. àwọn pàdé àwọn míì ń bọ́ jẹ́ pé káàsì ni wọ́n máa gbé lọ. $12 million naira ó kò lówó téèyàn lè kó sápò táyé òní mọ̀ pé èèyàn kówó bẹ́ẹ̀. àwọn bá another set of army, àwọn bá wọn pàdé. àwọn eléyìí wá béèrè pé bo làwọn ń lọ, bo làwọn ń gbówó lọ. àìrọ̀ òwe ẹ̀ ní gbówó yìí lọ o. ìwé tán fáwọn area command àwọn fi lé wọn lọ́wọ́. meanwhile àwọn ajínigbé ń pè wọ́n lọ pè wọ́n bọ̀. wọ́n tún sọ fáwọn ajínigbé pé ọ̀dọ̀ àwọn sọ́jà làwọn wà. àwọn ajínigbé ní kí wọ́n gbé fóònù fún sọ́jà. what a confidence. lórílẹ̀‐èdè mi Nàìjíríà ajínigbé ní kí wọ́n gbé fóònù fún sọ́jà. ajínigbé ń sọ èdè Fúlàní fún sọ́jà. sọ́jà dápò fóònù padà fáwọn, ó ní káwọn máa lọ. mi ṣe bí tó bá jẹ́ níbi tí ìlú ti dáa ni wọ́n ti pàdé sọ́jà wọn. àwọn sọ́jà sọ pé kán dọ́gbọ́n máa lọ. wọ́n máa gbìyànjú láti tẹ̀lé wọn lẹ́yìn. now wọ́n dọ́dọ̀ àwọn ajínigbé, wọ́n fún wọn lówó, wọn ò yọ̀ǹda àwọn ọmọ wọn. wọ́n ní tó bá di ìrọ̀lẹ́ ọjọ́ náà páwọn àrọ́mọ wọn, àwọn bá wọn káwọn ọmọ yẹn yẹ wá sí gbòòrò. títí alẹ́ wọn ò ráwọn ọmọ. kí ni wọ́n ṣe fún wọn? bàbá tó mú fóònù lọ, wọ́n yọ bátìrì ẹ̀yìn fóònù rẹ̀, wọ́n dá fóònù padà fún. ìyẹn lọ́rọ̀ jẹta òde yìí ni o. ìjẹta náà kó ransom lọ, àná ni wọ́n release àwọn ọmọ. àárọ̀ yìí lẹ́ni tó bá mi sọ̀rọ̀ àwọn fẹ́ kí n ràn wọ́n lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn tó jẹ́ kàyéfì táwọn ò rírú ẹ̀ rí. kàyéfì àkọ́kọ́ ni pé area command kọ̀wé lé wọn lọ́wọ́ lọ sọ́dọ̀ báńdíìtì. kàyéfì ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n pàdé sọ́jà lójú ọ̀nà, wọn ò kú sí láìsí gbèsè kankan, àwọn náà ní kí wọ́n máa lọ. síkà sọ wípé àjọṣepọ̀ tó gún mọ́ ó ń bẹ láàrin àwọn ajínigbé, àwọn sọ́jà àtàwọn ọlọ́pàá. táwa ló fẹ́ dáàbò bò wá ńlẹ̀ yìí. because expectation tèmi ni wípé ẹ̀ṣọ́ aláàbò la mọ ọlọ́pàá sí, jagunjagun la mọ àwọn sọ́jà sí. ààbò ẹ̀mí àti dúkìá làwọn méjèèjì wà fún. táwa ní ń dáàbò bo ẹ̀mí wa, ti ń dáàbò bo dúkìá wa lẹ́yìn Ọlọ́run. lẹ́yìn pé ká má fira wálẹ̀ kí wọ́n lóore ọ̀fẹ́ àti jíyàn gbé. kò sẹ́ni tí ó bá rú mi san ransom
àní ó ń bolẹ̀ ti fẹ́ rí 42 million naira 42 million naira gan ẹ kó fèmí gan kẹ́ ẹ fi sówó ransom fún mi kẹ́ wá wo ohun tí n ó fi dà ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín èmi wá ní òun là ń bọ́ fàfà ìdí igi là á bá èmi ò lè dédé sọ̀rọ̀ tí mi mọ wúlẹ̀wúlẹ̀ rẹ o ẹni tó ṣẹlẹ̀ sí mo lè bá wọn sọ̀rọ̀ orí eléyìí la wà látàárọ̀ kí n tó ẹ̀sẹ̀ wá rí wọn bá sọ̀rọ̀ lálẹ́ yìí wọ́n fẹnu ara wọn ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ kékeré tá a láǹfààní àṣẹ lórí aago lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ tán mo kàn mí àmì kan ni Yorùbá sì ní àmì kan tàgbà akọni ò lójú ẹkún pé níbo lórílẹ̀‐èdè Nàìjíríà ń lọ níbo ló wà gangan kò yé mi kí ni ìrètí àwa mẹ̀kúnnù ọwọ́ Ọlọ́run lèmi wá wà Ọlọ́run Elédùmarè ń gbọ́ it has gone beyond normal ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ já sọ̀rọ̀ God bless you ẹni tó ra sticker fún mi ní wáyìntì ẹ já gbọ́rọ̀ lẹ́nu bàbá àwọn ọmọ yìí ẹni tó gbé ransom lọ àná tó ń dámọ̀ràn láàrin ara wọn pé ṣé káwọn yìnbọn má burú àwọn lára wọn náà ni wọ́n ń gbé tán ń gbà pé ẹ má yìnbọn ẹ fi ilẹ̀ ẹ má yìnbọn fún ọ̀kadà táwọn gbé lọ wọ́n yí epo inú ẹ̀ wò ṣé púpọ̀ ńbẹ̀ wọ́n tún fẹ́ gbà lọ́wọ́ àwọn. ẹ̀rù ayé ń bà mí ẹ̀yin jàmá mi o lówùrọ̀ kùtùkùtù ń jọ́ tí ilé jóná gbogbo ará alágbàdo kí ló tún ṣe dátà mi. lówùrọ̀ òtìṣẹ́ lówùrọ̀ kùtùkùtù ń jọ́ tí ilé jóná ẹ̀rù ayé ń bà mí ẹ̀yin jàmá mi o lówùrọ̀ kùtùkùtù ń jọ́ tí ilé jóná gbogbo ará alágbàdo wọn ti ra ìtàn o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pàbó ló já sí kí á mọ́ sá ni wọ́n ti nẹ́tíwọ̀kì ní kí á mọ́ sá ni wọ́n ti lọ pé panápaná àkàndá panápaná tí wọ́n pè ní ó tètè dé o kí panápaná tó dé ilé ti jóná tán gbogbo àwọn ọmọ Ghana tí ń bẹ lágbàdo o ń gbé fáyàfáyà ní gbogbo wọn ń ké bí èèyàn jorí ahun lọ́jọ́ tá a wí bó bá kọ́kọ́ débẹ̀ akáwọlé rí gbogbo dúkìá ilé ló jóná dànù o nǹkan àmúṣagbára gbogbo ló ti jó o Aláàjì Àyìnlá gbẹ́kẹ̀lé bàbá lókè o wà á tún kọ́ mìíràn o ń sojú ọ̀tá nǹkan àmúṣagbára gbogbo ló ti jó o. ṣèbí ń gbà tí nǹkan àmúṣagbára ń bẹ ní. now ẹ má bínú o nẹ́tíwọ̀kì ni ọfà ìdálọ́wọ́kọ́ tó wáyé o mo la fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ lọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi tó túmọ̀ sí wípé ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ẹ bá ń farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ bí yóò ṣe máa gbọ́ kò bá kùn gbé ọ̀rọ̀ lẹ́nu mọ̀lẹ́bí ọkọ rẹ̀ God bless you. wọ́n ní wọ́n jí àwọn èèyàn kan gbé lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni. ó dà àwọn mélòó ni wọ́n jí gbé. àwọn mẹ́rin. ìgbà wo ni wọ́n jí wọn gbé. àwọn márùn-ún ni bọ̀ wọ́n padà rí gbẹ̀lẹ̀ káàdẹ̀ wọ́n jù yálẹ̀. wọ́n jù yálẹ̀. sáwọn ọmọ kéékèèké wà láwọn mẹ́rẹ̀ẹ̀rin. àwọn kéèké ni mẹ́ta ìyá kan àgbẹ̀ ìyá àgbàlagbà ní àdúsù karùn-ún. ok ìyá tán mú pẹ̀lú wọn yẹn kì í ṣe ìyá àwọn ọmọ yẹn àbí. ìyá ọmọ ẹni ìyá ọmọ ẹni. ó dà ìgbà wo ni wọ́n wá rìlíìsì wọn èèlò ni wọ́n gbà. àná ìjẹta ló kó lọ. ìjẹta lẹ kówó lọ. àná ni wọ́n wá rìlíìsì wọn. àná ni. èló wọ́n gbà lọ́wọ́ yín. èló ni wọ́n gbà lọ́wọ́ yín. èló kẹ̀lé náà wọ́n gbà wọlé. èló ni wọ́n gbà lọ́wọ́ yín èló ni owó tán gbà lọ́wọ́ yín kan tó fi wọ́n lẹ̀. okay 42. 42 kí ni. 42 million. 42 million báwo lẹ ṣe san. báwo lẹ ṣe san 42 million. àtọ́kọ́ sàtàkì. ok. hello. mo wà pẹ̀lú yín mo gbọ́ yín dáadáa. ọkọ rí. pẹ̀lú yín.
èmi lẹ́bi. báyẹn mo ti fún lọ́kọ̀ yìí mo sẹ́ẹ̀dì ẹ̀kọ́ lọ́sọ́wọ́ tó wá pé. ẹ ní ẹ kọ́kọ́ san ìlú. àkọ́kọ́ sọ 30. ẹ kọ́kọ́ san 30 million. ìjọ wo lẹ wá san 12 million tó kù. ìjẹta lẹ san. wọ́n wá jẹ́ kó yé mi pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tẹ́ fẹ́ lọ san 12 million tó kù kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ ní kíkún. ìgbà náà ń lọ àkọ́kọ́ bá àwọn sọ́jà kan ní gbọ́nà. mo wà pẹ̀lú yín mo fẹ́ jẹ́ kẹ́ sọ̀rọ̀ ni. mo kí wọn aláàkiri wa mo ṣe kọjá nù gbàtí mo tún wá déwájú láàrin ìgboro tí mo kọjá àgboro sínú ọ̀hún mo fẹ́ máa gbówó lọ àwọn sọ́jà wa dábìí tó mi ò ní gbówó yẹn lọ. wọ́n wá ní kí n gbé bájíìkì àwọn afẹ́mi rẹ̀ pé ń bò láwọn àwọn dúró dì ní kankan wọ́n wá sọ fún àwọn sọ́jà ní dábìí dúró. wọ́n wá ní kí n gbé fóònù fún àwọn sọ́jà pé kí n bá ti sọ fún wọn pé bájíìkì làwọn gbówó lọ fún kò sí wàhálà. wọ́n á lè ọ̀gá haúsá náà tí wọ́n á ní gbé fóònù fún wọn láti wájọ sọ̀rọ̀ pẹ̀lú ẹnu haúsá ọ̀nìyàn bá ní wọn lọ. àwọn sọ́jà ní kẹ́ máa lọ. bẹ́ẹ̀ni. ẹ kọjá àwọn lọ. ẹ wá lọ gbowó fáwọn tó fẹ́ gbowó lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. ìgbà tẹ́ gbowó fún kí ló ṣẹlẹ̀. bàbá mi wá gbowó fún wọn dé wọ́n gba bátìrì fóònù mi tí mo gbá mú wọ́n yọ bátìrì ẹ̀ wọ́n gbé lọ. ìwé kan bàtà ń lọ náà wọ́n kọ̀wé kan fún aláfíìsì pé kí àwọn sọ́jà bá dáa tó náà ní ká tún gbé yẹn àwọn tó jẹ́ mọ̀ kí dáwà tó gbogbo ìwé yẹn náà wọ́n gbà wọ́n gbé lọ. ta ló kọ̀wé fún yín. ìgbà tó wà náà. ta ló kọ̀wé fún yín tẹ́lẹ̀. ní ilé akọ̀mẹ́ta nílọ́ba ni. iléeṣẹ́ ọlọ́pàá ló kọ̀wé fún yín. ok mo ń gbọ́ yín àwọn á ní táwọn sọ́jà bá ti dá yín dúró kẹ́ fi hàn wọ́n. ṣeun. ok ńgbà tẹ wá fáwọn ok àwọn bandits wọ́n gbàwé yẹn lọ. ńgbà tí wọ́n wá gbàwé lọ kí náà sọ fún yín kẹ́ tó padà lé. wọ́n sábà ní bá padà àgbàdo abẹ́ mọ́tò abẹ́ padà torí àmì yìí ni mọ́tìnì mi wọ́n ní gbé kọ́kọ́rọ́ ẹ̀ wá wọ́n mì wọ́n wo ipò tó wà bẹ́ẹ̀ wọ́n rí pé mọ́tìnì yẹn wọ́n ti gbà wọ́n náà wọ́n máa gbé lọ bí màtọ́ yà nìkan nù wọ́n ní kí wọ́n gbé mọ́tìnì fún mi. mo fẹ́ máa di àmì yìí mi di rọ́bà àbúrò mi tọ́wọ́ mẹ́ wọ́n sọ fún pé tá àbúrò mi ọ̀bá tọ́ba wù wọn báyà wọn pa ni nínú wọn ẹnìkan láti kí wọ́n máa yín bàn ní àfihàn kẹ́kẹ́ ká máa lọ sí wa ó bá ti padà darí nù wọ́n wá ní ká mọ̀ sún nínú òwúrò àwọn kó àwọn obìnrin yẹn bọ̀ wá bá wa ní sinmi àwọn adé láti nǹkan bí 11 fásitì sí kọjá. 11 alẹ́ àbẹ́ 11 ọ̀sán 11 àárọ̀. 11 ọ̀sán fásitì sí àárín alẹ́ sí. 11 àárọ̀ lẹ ti lọ. 11 àárọ̀ yẹn. ìgbà wo lẹ wá dé sígboro. a padà wá kó jí ilé ẹgbẹ́ ìgboro náà ti gbà ní. wọ́n wá káwọn mọ́lẹ̀ lọ́jọ́ ìjẹta tẹ kówó lọ. wọn àkó wa la wá ní fásitì ìrọ̀lẹ́ sí àárọ̀ ọjọ́ kejì wọn á ní àwọn ẹ̀dẹ̀ ìlú àgọ́. àgọ́ ọ̀bùn náà já wọn sí. òru àgọ́. òru àgọ́. òru àgọ́. ibo náà ti já àwọn ọmọ yẹn gbé ibo náà ti ká àwọn ọmọ yẹn. Ìkẹrin náà ni Ìkẹrin gangan. Ìkẹrin gangan náà ti kó wọn. kódà ṣé ẹ sásì nínú ìlú yẹn gan báyìí. ẹ sásì nínú ìlú náà ti kó àwọn ọmọ lọ báyìí ẹ sí nínú ìlú yẹn báyìí. ìgboro bẹ́ẹ̀ náà la wà. ìgboro bẹ́ẹ̀ náà lè wà. Ọlọ́run ní jẹ́ rí jàǹbá mọ́. Àmín àmín. Ọlọ́run wà pẹ̀lú yín. Àmín àmín àmín. kódà a sọ̀rọ̀ nípa rẹ̀ mo ti gbọ́. ó dá ẹtì rẹ sí. ẹsẹ̀ púpọ̀ sá yes sir. gbogbo ọ̀nà tó lọ́gbà fún yín lágbára ẹ̀ rí. kódà mo ti gbọ́ ẹ ṣé. yes. ẹ̀yin ìyá àti bàbá mi pẹ̀lẹ́yìn ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o kí wọ́n tó kówó lọ fáwọn ajínigbé wọ́n lọ sí area command ń Dọ̀fà àwọn eléyìí ní kí wọ́n máa lọ kò séwu naturally a lè sọ pé strategy ni bí bóyá táwọn agbófinró bá involve wọ́n lè ṣe àwọn ọmọ yẹn jàǹbá wọ́n lè sọ ní sọ wípé wọ́n lọ fẹjọ́ àwọn sùn àwọn ọlọ́pàá kí wọ́n má gbé kọ́ wọn mọ́ tàbí kán má jẹ́ kán rí wọn mọ́ ṣùgbọ́n ó lè òní jàgbá náà kọ́ mọ́ ṣe lójú fèrè ọ̀nà tẹ́lẹ̀ gbà wá ọ̀nà tí ó mú fura dání ni
ṣùgbọ́n àjọṣepọ̀ lè wáyé láàrin iléeṣẹ́ agbófinró àti iléeṣẹ́ ológun pẹ̀lú àwọn onísùnmọ̀mí yìí, àjọṣọyépọ̀ lè wà láàrin wọn. because ọ̀rọ̀ wa lè káàárọ̀ òjíire ó lè lò wọ́n bọ tó lẹ̀kùn lè rẹ̀ ṣe ni ó wá ń jó káàkiri òun fò káàkiri òun yọ̀ káàkiri. àwọn tán jiyàn gbé Fúlàní, àwọn sọ́jà tí mẹ́ńbẹ̀ Fúlàní, bó la ti ṣàṣeyọrí. ẹni tí wọ́n jọ́mọ ẹ̀gbẹ́ kò gbédè tán sọ wọ́n ní ó gbé fóònù fún sọ́jà àtàjínigbé ṣèdè síra wọn. mọ́mẹ́nì wọ́n mọ̀ wọ́rí jàre, owó táì sínú ti yọ. ṣé wọn gbọ́ nǹkan tá à ń sọ? wọn ò gbọ́, wọn ò lè gbọ́. ìwọ tán ń sọ̀rọ̀ ẹ òkúkú mọ́ ò gbédè wọn. ń lọ jẹ́ kémi ọ sọ wípé ṣé bá a ṣe máa bá a lọ náà rèé. ìjọba ìpínlẹ̀ Kwara ọ̀rọ̀ rèé o, àwọn sọ́jà tẹ́ ẹ kó wá, we are tired of condolence visit ńlẹ̀ káàárọ̀ òjíire. gbọ́n gómìnà bá ti mọ̀ pé sọ àwọn lẹ́nu wọ́n wá bẹ̀yìn wò lẹ́yìn àbẹ̀wò ọjọ́ kan. Fake promises, empty promises. àwọn àdéhùn àwọn ìlérí tí wọn ò ní yẹ̀dí ẹ̀wò mọ́ rárá. ṣé wọ́n ní nọ́mbà gọ́vnọ̀ tó fi pé ọ̀rọ̀ tán sọ ń jò ní. wọ́n bá dẹ̀ fún yín ní nọ́mbà àwọn kan pé kẹ́ ẹ máa pè àwọn ni wọ́n máa bá gómìnà sọ̀rọ̀ bàbá ńlá arọ́ ni o.